bó lẹ ṣe mọ̀ yìí pé àwọn ni wọ́n gbé ẹdìyẹ yín. èmi àti ìyá jọ ń gbélé ni. àwọn ní wọ́n rí ẹ̀ ńgbà tí wọ́n gbé lójú títì tí wọ́n sì gbé wọnú ilé àwọn wá sọ fún mi. lóòótọ́ ni bàbá. àwọn ni wọ́n gbé. ẹ ń jáde ní ẹ kú lé. ẹ káàbọ̀ yes ma ẹ kú ọjà lónìí. ẹ wo ọjà yìí ká ọ̀dà ló dúró. jẹ́ ẹ jẹ́ mọ̀ pé ọkọ̀ tá a mọ̀ ń wọ̀ ní 300 naira tẹ́lẹ̀ 700 naira mọ̀ wọ̀ lẹ́nìí ẹ ṣà ń pariwo epo wọn náà ṣà ń ti gbogbo ẹ̀ mọ́. kó ẹ̀gẹ́ tí mo lọ níjẹta ẹ̀gẹ́ tí wọ́n ti máa ń bá mi kó ní 600 naira 2000 naira ni wọ́n gbà. ṣùgbọ́n ohun tí mo bá rà òun náà lèmi náà tà o. ìlàjà ìbàjẹ́ 500 naira náà ni. ẹ má pẹ́ o burú. ìyá àkùkọ yín tẹ́ so kinní pupa mọ́ lọ́rùn yẹn mọ́tò ti gbà ń bì Tokede àti Dimeji wọ́n ti bá yín gbé wọ́n ti gbé wọlé. ẹ jẹ́ tètè lọ bọ́n. ó bẹ̀ ká. nígbà tí arábìnrin wa sọ pé àwọn ló gbé tó sọ fẹ́yìn ìgbésẹ̀ wo lẹ́yìn gbé. mo sì wọnú ilé mo rèé bọ́n kí n lè dúpẹ́ pé wọ́n ṣe ọ̀kan bá ń gbé ní tí mo rí rèé o. àrùn ìgbọ̀gbọ̀ ilé ọmọ ń pa àwọn burúkú láyé. ìwà burúkú kọ́ nìyẹn àwọn ẹ̀pùsílétọ̀ ìjọba àtàlà àdúgbò ni. kí wọ́n yóò rún un. torí tó bá cooperate pẹ̀lú mi gbogbo àwọn ọmọ ilé enjoyment ni ṣètò fún ma waste dànù yẹn àrí pé nísìnyí tá a dún tó ń ta ṣe gbogbo ẹ̀gbẹ́ báwo ló ṣe rí. àwọn ìwà burúkú tó kó wá látẹ̀kùn kò ti wá tóbi lórí ẹ̀yìn wá yẹ èèyàn burúkú nù. torí pé ò dájú ò já ni kò sí nǹkan kan tó jẹ́ ìwà burúkú understanding la máa ń pè yes understanding ni kò ń ṣe ìwà burúkú nìyẹn. àmọ́ dákun gbogbo ẹsẹ̀ adìẹ apá àtòrí níbo ló kó sí. torí àwọn special part kan wà jẹ́ pé special treatment náà làwọn yẹn àwọn orí ibi ẹsẹ̀ ìwé nǹkan kan ọrùn yẹn torí àwọn bí gẹ̀gẹ̀sẹ̀ yàgbé tó ṣe kínní ilé àkọ́kọ́ jẹ yẹn ká jẹ́ náà. ètò bá tún wáyé ọwọ́ déré so mo ṣe máa ṣe kan náà kò ń ṣe pé èèyàn kàn jẹ nǹkan lẹ́ẹ̀kan náà him. ẹ dákun o. ó jẹ mama. adìyẹ mi tọkọ pàǹtí ti tán lọ bá ń gbé ń bọ wà. mama èmi jẹ́ bí stock keeper ni tí mo máa ń tọ́jú adìyẹ. ká yẹ ẹnu tó fi dáhùn lóhùn bó tiẹ̀ sí dáhùn lóhùn yẹn náà. Tòkèdè wọ kò yẹ fún ẹ lẹsẹ ẹ dákun ìyá ṣé ibi ìjẹ títì tẹ wà adìẹ wa ṣé bí ìlọkọ ti pa adìẹ yín ni. kàrà gbà fún ọ fún tọ́ wíwùn. àwọn òbí adìyẹ yín adìyẹ làwa ń jẹ lóòótọ́. ẹ̀yin ò understand wípé àwọn ẹ̀pù situation yìí ni. bẹ́ẹ̀ ni nígbà tí adìyẹ tó bá kú sí títì tàbí tẹ́lẹ̀ kú sí títì tí òun àwọn abẹ̀rẹ̀ sí ní dà àdúgbò láàmú àwọn abẹ̀rẹ̀ sí ní sick wọ́n máa. ayé ọbọ̀ ṣe fẹnu wíwùn. ẹ ìdíyẹ ìwé lẹ ń jẹ adìyẹ tí lè jáde tí lè jáde tí lè. adìyẹ mi lẹ adìyẹ mi lẹsẹ adìyẹ. ẹ jẹ́ kí mi jàre. Tokede abẹ́ wọ́n bá fi yẹ lẹ̀ gbogbo ìgbáyà lójú lọ́nà. wọ́n tún gbé ní ọgbà tani lójú. ìtàlí ẹbí rẹ̀ yí lẹ̀. ẹ wá bá mi ní tẹ́lifíì mi. ó tún padà. Tokede ìwọ lọ fà o ìwọ lọ fà o. àwọn olè ìbílẹ̀ lè yí o. a ò lọ sínú cage pé wọ́n kan adìyẹ sí cage àwọn kó adìyẹ síbẹ̀ àlọ́ jí gbé no. àbí. ọkùnrin tó ní ìkọ́ yìí. ó ní. sọ orí gbàgbà tó bá tún ká sí ìgò tó ọmọ fi sójú yìí tó bá tún mú dé yìí ọkọ̀ọ̀kọ̀ sẹ̀wọ̀n ìgò ọdún méje. èbó ńkọ́. fìlà náà ọjọ́ ọdún méje láti ìbò tiẹ̀ sí dá tóra náà gbé ìbò àìsè kúrúùtù. nítorí ọba tún mú gò wáyìn ọdún méje tó bá tún mú fìlà wáyìn ọdún méje ọdún mẹ́rìnlá fún ọ. kí lè rí clearly. bí ọba dínà kọ mọ́ dínà ìbàdàn ìjáde ológo ìgbẹ́lẹ̀ ọgbàdìyẹ sí ológo bẹ́ẹ̀ bá ti fẹ́ sàbòsí lẹ́mọ̀ ṣe mú ẹ̀yà kan. ṣé bí ẹ sọ pé ẹ gbé adìẹ. ẹ jọ ǹjẹ́ ẹ̀ṣẹ̀ wà nù tá a ṣe pé ká ẹ̀pù gọ́fìmẹ̀ntì a rí wípé bí adìẹ yẹn ṣe kú sí ti yẹ tí mọ́tò gbà tabakàn fi sílẹ̀ tá a lọ tí a ṣe bẹ́ẹ̀ nípa àrí tí wọ́n máa tóbi jọ́ méjì jọ́ mẹ́ta ó máa bẹ̀rẹ̀ sí ní máa rùn
ó dẹ̀ lè máa dá àìsàn sí àdúgbò ìyẹn la ṣe gbé. ìyẹn ló fà á bàbá olóyè tí a bá ti rí adìẹ tí ọkọ̀ gbá a ní láti gbé gbogbo ìrìn àjò wa kò sí nǹkan tá ì gbé. kò sí nǹkan tẹ́ ì gbé bí ọkọ̀ bá pa ewúrẹ́ náà gbígbé àtàgùntàn. gbígbé. kí ló lè dáa ni. a jẹ́ pé òkú náà bá kú. gbígbé. bàbá ìgbọ́n tó sọ o ó ní bókù èèyàn bá kú àwọn ń gbé tó kú bá sọ̀rọ̀ nínú ìlú àwọn tó wà ní ẹ̀rọ. ẹ bá a mú ọ dáadáa. kóòtù la wà implication ọ̀rọ̀ tó sọ yẹn ó bad àwọn town council ló máa ń gbókù àwa ò kì í gbókù. no ẹ help town council ẹ ń gbé gbogbo ẹ. àlè help town council ní area yẹn. ẹ ṣe ń kó nìyẹn. no téèyàn bá fi lè lọ gbé òkú àwọn cannibalism ni wọ́n ń gbókù àwa ò kì í. no. lánàá àdọ́ta lọ́dà ọdún kan yẹn méjì. ìyá àtọ́lá adìẹ ṣe abo adìẹ ní adìẹ yín ni àbí àkùkọ adìẹ. abo ni o. gbèsè dé. abo adìẹ ni tó bá ń pamọ́ ó lè pamọ́ tó mélòó. àmọ́ pa tó 12 ń gbò bá pamọ́ kéétán ní pa 10. àwọn ọmọ adìẹ yẹn ẹ máa ń tà tó lè lò. 500 naira lẹ́yọ kọ̀ọ̀kan. nígbà tí nǹkan ò tí wọ́n ní o. yọ̀ọ̀dà fún ọ. ẹ dákun ìyá ẹlẹ́dìẹ àwa pé ó ti dàgbé bó ó ti rú gẹ́gẹ́ ó ti ṣe bẹ̀m̀bẹ̀. bí èlò wa lẹ́. 7,500 ni. ọlọ́tàn. ẹ jọ adìẹ yẹn ò tí ì gbó. tó bá pé igun rẹ̀ ti há ọlọ́fun ò ní pé ògbó. báyìí ni fún pé ẹ gbàṣẹ lọ́wọ́ aládìẹ kẹ́ ẹ tó gbé adìẹ rẹ̀ kẹ́ ẹ tó lọ bọ́ jẹ ẹnikẹ́ni tó bá sì ń ṣerú rẹ̀ dájúdájú olè ni yín. ẹ̀yin méjèèjì ilé ẹjọ́ yìí fáìní yín ní 50,000 kẹ́ ẹ lọ rí san. ẹnìkọ̀ọ̀kan yín yóò san 25,000 ó jẹ́ 50,000 naira tẹ́ fún ìyá aládìẹ kò jù bá ń lọ. tàbí kí wọ́n lọ sí ẹ̀wọ̀n ogún ọdún. ó sì dá.